Bí àwọn èèyàn ṣe jẹun tí wọ́n jẹ ṣẹ́kù ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àgùntàn Jésù wà tí jẹ wọ́n ṣẹ́kù. Túmọ̀ ní wípé ọ̀pọ̀ nǹkan ló ti sọnù nínú ayé wọn gbá wọn gangan ò tí ì kú. Bí wọn wá tí ì kú yẹn, àánú Ọlọ́run gan ni ó dá wọn sí. Bí mo wá fẹ́ fi hàn wá ní kí ni túmọ̀ kí ayé kan kó jẹ́ àjẹkù. Ẹni ọlá àti ògo ni fún orúkọ rẹ, bàbá mímọ́, wá finú rẹ hàn wá bá wa sọ̀rọ̀ rẹ, jẹ́ ká ṣe rere. Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ̀yin àyànfẹ́, ohun tí mo fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí ní òní ẹ kó àwọn àjẹkù jọ. Ẹ kó àwọn àjẹkù tí ó kù jọ. Jésù Kristi Olùgbàlà ni ó sọ̀rọ̀ yìí sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lẹ́yìn ìgbà tí ó bọ́ àwọn 5,000 àwọn ènìyàn tí ó fún wọn ní oúnjẹ nínú aginjù. Lẹ́yìn tí wọ́n jẹ àjẹyó, wọ́n wá jẹ àjẹṣẹ́kù. Nínú ìwé ìhìnrere Jòhánù orí 6 ní ẹsẹ̀ 12, nígbà tí wọ́n sì yó, ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ẹ kó àjẹkù tí ó kù jọ kí ohunkóhun kó má ṣe ṣègbé. Ọba ògo kò fẹ́ ìfiṣòfò àwọn iṣẹ́ ọwọ́ rẹ̀. Ọba ògo kò fẹ́ ìfiṣòfò àwọn ẹ̀dá rẹ̀. Ọba ògo kò fẹ́ ìfiṣòfò àwọn àyànfẹ́ tí ó kú fún. Jésù Kristi sì fi èyí hàn nípa ìwà rẹ̀ yìí sí àwọn oúnjẹ táwọn èèyàn jẹ kù. Àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá wípé àjẹkù la fi máa yó. Ó sì ṣe déédéé pẹ̀lú ìmọ̀ ìpè nígbà tí wọ́n sì yó, àwọn ọkùnrin nìkan ni wọ́n jẹ́ 1,000, obìnrin wà nínú ìpàdé yẹn, àwọn ọmọdé wà ńbẹ̀. Àwọn tí wọ́n jẹun yìí tí Jésù fi ìṣù àkàrà 5 àti ẹja wẹ́wẹ́ 2 bọ́, wọ́n á fẹ́ tó bí 20 àbí bí 15,000 sí 20,000 ènìyàn. Ṣùgbọ́n tí òyìnbó sọ fún wa pé kìkìdá àwọn ọkùnrin ni wọ́n kà 5,000. Lẹ́yìn ìgbà táwọn èèyàn wá jẹun yó tán, Jésù wí pé ẹ má dà yìí tí wọ́n jẹ kù nù, ẹ kó wọn jọ. Ọba ògo ń fi ẹ̀mí rẹ̀ hàn wá wípé òun ò ní inú dídùn sí ìfiṣòfò ẹ̀mí. Òun ò ní inú dídùn sí ìfiṣòfò ẹ̀dá. Ìdí nìyí tí Olúwa fi ń sọ fún wa pé ẹ kó àjẹkù tí ó kù jọ. Ohun tí a fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí nìyẹn. Tí ẹ bá sì wo ọ̀rọ̀ Ọlọ́run, ó yẹ kí a wá mọ àwọn wo làjẹkù, torí pé tí Olúwa fẹ́ bá wa sọ kì í ṣe oúnjẹ tá a jẹkù ní ilé wa, kì í ṣe oúnjẹ tí a jẹkù ní ilé wa, tàbí oúnjẹ tí a jẹkù ní òde tí a lọ, tàbí ní òde àríyá tàbí ayẹyẹ tí a lọ. Ohun tí Olúwa ń fi hàn wá ń bí, a fẹ́ ṣàlàyé rẹ̀ gẹ́gẹ́ bí ohun tí ẹ̀mí Kristi fi sí mi lọ́kàn láti pín pẹ̀lú ẹ̀yin àyànfẹ́. Tí a bá sọ pé ayé ènìyàn báyìí, ó ní à ń sọ pé Olúwa ní ẹ kó àwọn àjẹkù ayé jọ, kì í ṣe àwọn àjẹkù oúnjẹ táwọn èèyàn jẹ. Tí Jésù Kristi ń sọ nìyẹn pé ọba ògo rí pé bí àwọn èèyàn ṣe jẹun tí wọ́n jẹ ṣẹ́kù ní ọ̀pọ̀lọpọ̀ ayé náà wà. Àwọn àgùntàn Jésù wà, ọ̀pọ̀ èèyàn wà tó jẹ́ pé wọ́n ti jẹ wọ́n ṣẹ́kù. Ìtumọ̀ ni wípé ọ̀pọ̀ nǹkan ló ti sọnù nínú ayé wọn
ṣùgbọ́n àwọn gangan ò tí ì kú. Pé wọn ò wá tí ì kú yẹn, àánú Ọlọ́run gan ni ó dá wọn sí. Tó bá jẹ́ pé ní ti ohun tó ń jẹ kó wá ni, ó ṣeé ṣe kí òǹkálùkù ti bá títí ẹ lọ. Ṣùgbọ́n ọba ògo tí ó jẹ́ arínúròde, tí ó sì mọ àná, tó mọ òní, tó mọ ọ̀la, òun náà ni ó ń sọ̀rọ̀ yìí pé ẹ kó àwọn àjẹkù jọ. Tí mo wá fẹ́ fi hàn wá ní kí ni ìtumọ̀ kí ayé kan kó jẹ́ àjẹkù. Kí ni ìtumọ̀ kí ayé kan kó jẹ́ àjẹkù. In tó túmọ̀ sí ní àkọ́kọ́ ni pé kí ayé èèyàn ó fọ́ sí wẹ́wẹ́, kó má ṣe é ṣàjọ ní àtàrí àwọn làlúrí ayé. Ọ̀pọ̀lọpọ̀ àwa ènìyàn ní làlúrí ayé yọ lẹ́nu tó bẹ́ẹ̀ gẹ́ tí ẹlòmíì ò mọ̀ ọ̀nà àbáyọ. Ẹlòmíì sì ti ń bá yí ti pẹ́. Wọ́n bá yí tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé gbogbo eré tẹlòmíì mọ̀ sábí ẹ̀dá òun lọ sá. Ṣùgbọ́n kò jọ. Àwọn làlúrí ayé ní àwọn ìrírí tí kò bára jọ. Àìsàn ló jẹ́ lòmíì, àrùn tẹlòmíì, ogun ayé ni tẹlòmíì, àwọn ìdààmú àti ìfòòró ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tó bá bọ́nà ká tí wọnú òmíràn. Ẹni láyé ọ̀ngàn ọmọ bó ń ṣe lè sáyé òǹjọ kò ṣe é ṣàjọ. Bó dé ilé àwọn aláwo tàbó délé àwọn ẹlẹ́sìn gbogbo àti àwọn alágbára ayé, kò sí tí wọ́n fẹ́ ṣe sórí ọ̀rọ̀ ẹ̀ ju pé kí wọ́n dẹ́mu lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kan tó dìkún ìyọnu ayé ẹ̀ lọ. Bákan náà ni ọ̀rọ̀ sórí fúrúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀. Àwọn ayé tá à ń pè lájẹkù nìyẹn. Àwọn tó jẹ́ wípé wọ́n ti ṣe, wọ́n ti sáré, wọ́n ti gbàyànjú títí tí ò bọ́ sí fún wọn. N tó túmọ̀ sí nìyẹn. Àkọ́kọ́ nìyẹn. Ìkejì tí mo fẹ́ fún yín ní ìtumọ̀ tí Olúwa bá sọ pé ẹ kó àwọn àjẹkù tó kù jọ. Ẹ kó àwọn ayé tí wọ́n ti jẹkù, tí làlúrí ti jẹkù, tí dààmú ayé ti jẹkù. Ẹ kó wọn jọ. Ó túmọ̀ sí pé àwọn ayé tí ẹ̀ṣẹ̀ ti sọ di yẹ́lẹyẹ̀lẹ. Ẹlòmíì, tá a bá ń sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀, ká má wulẹ̀ wá lọ sọ́nà tó jìn. Ẹ̀ṣẹ̀ wà nínú èròkérò. Ìrònú ẹlòmíì ló ba ayé ẹ̀ jẹ́, ló sọ ayé ẹ̀ dàjẹkù. Ìrònú béèyàn bá sì ṣe rí nínú náà ni ìrònú rẹ̀ ó rí. Ẹlòmíì látàárọ̀ dálẹ́ ìrònú bí ni. Ẹ̀ṣẹ̀ wà nínú èròkérò, ọ̀rọ̀kọ̀rọ̀ sísọ lẹ́nu, ìwàkiwà, ìrìnkúrìn, ìsọkúsọ, ìjẹkújẹ, ìṣekúṣe. Ìta ń pè lẹ́ṣẹ̀ nìyẹn. Èròkérò, ọ̀rọ̀kọ̀rọ̀ lẹ́nu, ìrìnkúrìn, ìṣekúṣe, ìsọkúsọ, ìjẹkújẹ, ìmúkímu. Ìntọ́ bá tẹlòmíì jẹ́ nìyẹn. Ògógóró ló sọ ayé ẹlòmíì di yẹ́lẹyẹ̀lẹ. Igbó ló sọ ayé ẹlòmíì di yẹ́lẹyẹ̀lẹ. Cocaine ló sọ ayé ẹlòmíì di àjẹkù. In tó ń jẹ ẹlòmíì, ìgbà mìíràn wà èèyàn lè jẹ́ ọmọ nílé ọlọ́nà, kódà èèyàn lè jẹ́ alágbára nínú ètò ọrọ̀ ajé tó jẹ́ wípé ayé ẹ̀ ti dàjẹkù. Gbogbo ìlera rẹ̀ gan ti lọ. Tíntín báyìí ló kù kẹ́mi ọ̀bọ lẹ́nu ẹ̀. Oògùn ló fi ń gbéra. Ìwàkiwà, ìrìnkúrìn ẹ̀ lẹ́sẹ̀, ìsọkúsọ lẹ́nu ló sọ ayé ẹlòmíì di jẹjẹrẹ. Tí a bá ń sọ wípé àjẹkù láyé yìí, tí ọba ògo sọ pé ẹ kó àwọn àjẹkù jọ, àwọn ayé tí ọ̀tẹ̀,
tó ti sọ di nàtònàtò. Ọ̀pọ̀lọpọ̀ gba Jésù tó ń lọ ṣọ́ọ̀ṣì tó yẹ pé inú ṣọ́ọ̀ṣì náà ló ti láyé ẹ̀ ti di bàjẹ́. Ọlọ́run ìgbà yàn là kó bá yàn láyé jẹ́. Ṣùgbọ́n ẹni tá a gbàlà tí kò tẹríba fún ìṣàkóso Ọlọ́run tí ó jẹ́ kí Jésù jẹ́ olúwa ayé ẹ̀. Ẹni Jésù ó bá jẹ́ olúwa ayé ẹ̀ kò lè tẹríba fún àwọn alákòóso tí Ọlọ́run fi ìjọ rẹ̀ lé lọ́wọ́. Kò ní gbà tí pásítọ̀ yóò máa gbé pásítọ̀ lẹ́sẹ̀ ni. Kò sì sí ẹni bá fi ibi san ire ọ̀rọ̀ Ọlọ́run pé ibi ò ní kánú lé olúwa ẹ̀. Ọ̀tẹ̀ ọba ayé ẹlòmíràn jẹ́. Olúwa gan sọ pé ilẹ̀ gbígbẹ lọ́lọ̀tẹ̀ ń gbé. Àwọn tó jẹ́ wípé wọ́n gba Jésù lólúwa àtolùgbàlà ń tòótọ́, àgùntàn Jésù ni wọ́n. Àwọn gan lè sọ ẹ̀rí bí wọ́n ṣe dàtún bí, ṣùgbọ́n ọ̀tẹ̀ ti sọ ayé wọn dàjẹkù, ó ti sọ ilé wọn dàjẹkù. Ọba ògo sọ wípé àwọn ò gbọ́dọ̀ ṣègbé. Ẹ kó àwọn àjẹkù yìí jọ kí ohunkóhun kó má ṣe ṣègbé. Tí a bá ń sọ nípa àjẹkù, ìgbà míì àṣà ilẹ̀ ibi tí ẹlòmíì ń gbé, àṣà ìlú tí wọ́n ti bí ọ̀pọ̀lọpọ̀ wa, ló sọ ayé ẹlòmíì dàjẹkù, ló sọ ìgbéyàwó ẹlòmíràn di àjẹkù. Tí a bá ń sọ nípa àjẹkù ẹ̀sìn, gbà mí ìgbàgbọ́ téèyàn gbàgbọ́ gbà mí a máa sọ àyàn dàjẹkù. Tẹ́ bá rí ayé ẹlòmíì ẹ kàn rí ẹlòmíì ni pé kò jéèyàn mọ́ láàrin àwọn ọmọ ìyá rẹ̀, kí ló bà tiẹ̀ jẹ́? Ẹ̀sìn ni ó. Ẹ̀sìn ni ó. Ọgbà gbàgbọ́ kan tí ò sí. Ọgbà gbàgbọ́ kan tí ò ní túmọ̀. Èyí tí máa ń sọ ayé èèyàn di àjẹkù gbà mìíràn wà. Ó lè jẹ́ iṣẹ́ tí èèyàn yàn láàyò. Gbà mìíràn sì wà ó lè jẹ́ ìpè. Ẹlòmíì alọ́lọ́run pé gbogbo ìpè náà sì kọ́ ló tọ̀dọ̀ Ọlọ́run wá. Àwọn ẹ̀mí èṣù a máa pè ní ibi gangan fúnra ara rẹ̀ a máa pè èèyàn. Bẹ́ẹ̀ ni ẹni ibi bá pè kò sí bí ó ṣe ní ráre ní gbòòrò ẹ̀sìn. Ẹni èṣù bá pè kò sí bí ayé ẹ̀ ò ti ní di nàtònàtò nítorí èṣù ò níre tí ń fún èèyàn ṣe. Ẹni Ọlọ́run bá pè, ìpè tí Ọlọ́run bá pè ní ìpè tó níbùkún ní ìpè tó lọ́lá ni. Kí ni ó túmọ̀ sí káyé èèyàn jẹ́ àjẹkù? Ìgbà mìíràn ìgbéyàwó ẹni, ìgbéyàwó tí èèyàn bá ní ìgbéyàwó òdì, tí ọmọ Ọlọ́run bá fẹ́ ìkookò, tágùntàn Jésù bá fẹ́ ìkookò, kò sí báyé ò sí ní dàjẹkù. Bágùntàn bá fẹ́ ajá, kò sí báyé ò sí ní dàjẹkù. Bágùntàn bá fẹ́ ejò, kò sí báyé rẹ̀ ò sí ní dàjẹkù. Bí àgùntàn bá fẹ́ ẹlẹ́dẹ̀, kò sí bó ti fẹ́ ṣe táyé rẹ̀ ò ní dàjẹkù. Ṣùgbọ́n Ọba ògo pé ẹ má wàá jẹ́ kí àwọn àjẹkù yìí ó ṣègbé. Ẹ kó àwọn àjẹkù jọ. Tí a bá tún wá sọ nípa àjẹkù kí n parí ọ̀rọ̀ yìí pé in tó túmọ̀ sí pé kéèyàn ayé èèyàn jẹ́ àjẹkù, ó ní kí ẹni ẹ ti lọ kúrò lọ́dọ̀ Ọlọ́run. Kí ayé ẹni yẹn kó má rí bí Ọlọ́run ṣe pè ìbú rẹ̀. Káyé yẹn kó má jó didi mọ́. Káyé yẹn ó di yẹlẹyẹlẹ. Káyé yẹn kó ti di rádaràda. Ẹni ọláyé gan kò rí pé ayé ni. Tó bá jẹ́ pé gbogbo tí mo ṣàlàyé yìí ọba ṣe rẹ́gí pẹ̀lú ayé ẹ̀, ìwọ la rán mi sí. Máa tẹ̀lé Olúwa nínú mi, nínú àwọn ọ̀rọ̀ ìkó lè mọ ọ̀nà àbáyọ kó nínú ìrírí àjẹkù tí ò ń là kọjá yìí. Ọba mímọ́, ògo ni fún orúkọ rẹ̀. Jésù Kristi ti Násárẹ́tì, mo gbàdúrà pé àwọn tó jẹ́ tirẹ̀ tí wọ́n ayé wọn ti dàjẹkù, tí ó sì jẹ́ pé n tó fẹ́ kàn fáyé wọn jó gan wọn àrí fi jó. Nǹkan míì ló jó ayé wọn débi tó dé yìí. Ìwọ Jésù Kristi aláàánú olùgbàlà náà wá àánú ìdáǹdè sí àwọn yìí kíkún. Àwọn tí wọ́n sì ń sọ pé kó gbà wọ́n, Jésù gbà wọ́n ó, dá wọn nídè káyìn ọ̀ka dúpẹ́. Jésù Kristi Olúwa wa. Àmín.